Elédùmarè àṣèbàrẹ́ o. Òun lọ́ba tó ti kọ́kọ́ wà kí ayé tó máa bẹ̀. Òun náà dẹ̀ ló máa wà nígbà tí ò ní sáyé mọ́. Ọba tó jẹ́ kó ṣeé ṣe fáwa méjèèjì ká tún máa fojú kanra wa lónìí. Bí ò bá ṣóhun tó jẹ́ kó ṣeé ṣe fún mi àti rẹ, nǹkan ò bá ti ṣẹlẹ̀. Àmọ́ ọpẹ́ ni f'Ẹlẹ́dùà. Ẹ káàbọ̀ sórí ìkànnì rédíò ní Instagram 1000.1 FM yìí náà láti ń dún bí ẹdun láti ń rọ̀ bí òwe. Ẹ̀dẹ̀ tí mọ̀ pé ní gbogbo ọjọ́ sátidé ó wà ń bẹ̀ extra yín aláta súẹ́súẹ́ yẹ̀rì mọ̀dòdò mi ń dò yín ló máa ń balẹ̀ gbẹ̀gẹ̀ sórí afẹ́fẹ́. Ìtùnú Olúwa ni mò ń jẹ́ Adékúnlé ń bàbá tó bí mi lọ́mọ. Èmi lọ́mọ lójú Ọlọ́run, èmi lọ́mọ ṣàlẹ̀ gẹ̀gẹ̀ bẹ́ni tí òróbìnrin, èmi lọ́mọ júrò ń gbé ọ̀gẹ̀dẹ̀ pagbo májú ọmọ ṣẹ̀bọ́ra ìlú màfọ̀. Bó o bá kìmí títí kìmí délé ìyá mi, èmi lọ́mọ owó yẹlé ògún yẹlé òtòṣe ìyọmọ ènìyàn, ọmọ abẹ́rẹ́ mẹ́ta ìṣàgá, ìkọ́kọ́ ìkọ́tẹ̀ ìkọ́ tó kù náà fi rán gbaṣọ níta àgọ́ ṣàgá. Ẹ káàbọ̀ sórí ètò yín lẹ́ẹ̀kan sí i. Ó wà ń bẹ̀ extra láta yẹ́rí. Ẹni tó ń ṣe burúkú kó máa ṣe lọ, ìwọ tó ń ṣe dáadáa máa ṣe lọ. Ògbọ́n tán ní rere ló pé ìkà ló pé ilẹ̀ yìí òun ló máa mọ ẹni tí ó tẹ̀ òun pẹ̀. Lórí ètò lẹ́ni mo fẹ́ máa bi wá ní ìbéèrè kan, ẹni tó bá jẹ̀bi kẹjẹ́ mọ̀. Ìwọ múra lé òun lọ fún ìnáwó kan. Ó wá tètè débi ìnáwó tó ń lọ. Ìgbà tó máa fi débẹ̀ ọlóúnjẹ ti tán. Ẹjọ́ ṣé ẹjọ́ ẹni tó ń ṣènáwó ni àbí ẹjọ́ ìwọ tó pẹ́ kó tó dènáwó? Ta ló jẹ̀bi ẹjẹ́ mọ̀? Ẹ jẹ́ máa fi ọ̀rọ̀ yìí kí n máa fi lọ sí abalagbo ìràwọ̀. Ká lọ mú ròyìn kan tàbí méjì káwọn nǹkan tó ṣẹlẹ̀ lọ́sẹ̀ yìí. Mò ń bọ̀, mi ò tíì dé. Nítorí pé àròjọ múso olókùn ẹ jẹ́ ká máa já wa sí bó ṣe ń lọ. Pípadà sí ọ̀dọ̀ ẹni tó o ti fẹ́ tẹ́lẹ̀ àbẹ́ni tó o ti fẹ́ rí bí ìgbà téèyàn ń padà lọ sídìí èébì rẹ̀ ni. Ta ló ṣeré ìgbájúgbajà òṣèré ni tó ń tó dékẹ́? Òun ló ń ṣeré ìdí mímọ̀ pé béèyàn bá padà lọ sọ́dọ̀ ẹni tó ti fẹ́ rí àbẹ́ni tó ń fẹ́ tẹ́lẹ̀ tó padà lọ síbẹ̀ bí ìgbà tó padà lọ sídìí èébì ẹni ó ní kò lọ́pọlọ rárá, ìwà tí ò dáa ni. Ìròyìn tó tún kàn wá lára ni òun ní Nkechi Blessing, gbajúgbajà òṣèré lòun náà. Níbi ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú èèyàn kan ló ti sọ pé èmi ò ṣiṣẹ́ abẹ o. Nkechi Blessing ló ń ṣe léyìí di mímọ̀ ní òpin ọ̀sẹ̀ yìí pé òun ò ṣiṣẹ́ abẹ, gbogbo nǹkan tẹ̀ ń rí lára mi yẹn Ọlọ́run ló fún mi. Ó nítorí awuyewuye ló ń lọ nígboro táwọn èèyàn ní iṣẹ́ abẹ ló ṣe ní ìtorí ẹ̀ ní kíní kan ṣe ìtorí ẹ̀ ní kíní kan ṣe ṣẹlẹ̀. Kọ́lọ́hun ṣàánú wa. A ní má rí jù báyìí lọ ní abalagbo ìràwọ̀. Àmọ́ ṣé ìgbàgbé ìbéèrè mi, ta ló jẹ̀bi nínú ẹni tó pẹ́ débi ìnáwó àti àwọn onínáwó tó ní oúnjẹ ti tán? Kí n tó máa lọ lórí ètò lẹ́yìn ẹ jẹ́ máa káwọn ọmọ ọlọ́jọ́ ìbí torí wọ́n pọ̀ gan ni.
nítorí olúwa ló lọ pẹ́ Àríkẹ́ Àdé testimony ọmọ Oyènẹ́yìn ohun bó ṣe pàlùdà olúwa ló lọ pẹ́ ọgbọ́n àtìmọ̀ òye kólúwa bá mi jogún fún ọ bó ṣe ń dàgbà nípele wàá máa dàgbà lọ síbi gíga àwọn òbí ẹ̀ wọ̀ ní fojú sunkún ẹ̀ ò ní ṣọ́kún mọ́ àwọn ẹ̀gbọ́n ẹ̀ lójú àwọn wo ló ń bẹ́ ẹ̀yọ̀ lénìí Mr. Kẹ́hìndé àti mọ́mí ẹ̀ Mrs. Ayọ̀dèjì ẹ̀gbọ́n ẹ̀ Enoch àti Gift gbogbo ẹbí Oyènẹ́yìn àwọn ọlọ́bẹ̀ ṣàjọyọ̀ ọjọ́ bí ẹ lénìí ó ní òní fẹlẹ́ yìí ṣàṣemọ́ happy birthday to you Àríkẹ́ Àdé mi. kí n tún máa fàsìkò yìí kí màmá mi àmọ́ kí n tó kí màmá mi ẹ jẹ́ n tún pàlùdà. gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀ ọjọ́ ìbí ṣe pàtàkì kókó ní nígbésí ayé ọmọ ẹ̀dá. ọjọ́ ìbí ṣe pàtàkì ó ṣe kókó. òun ló mú mi tí mo fi ń bá màmá mi yọ̀. nítorí màmá mi mo gbọ́dọ̀ kí wọn dáadáa. òdòdó kan ń bẹ lágbàlá wọn tí mo fẹ́ já. ẹni ọdún bàbá láyé ó yẹ kó ṣọ. mọ́mí Mrs. Ajíbọ́lá ni mò ń perí ẹ̀ lénìí. mi ò perí yín síkú mi ò porí yín sárùn. mo ń perí yín sí owó ọlá àlàáfíà ìkúbálẹ̀ ọ̀rọ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí fọdún kan lé ọdún yín lè ní mọ́mí. mo ní ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ráwùsà ọdún kò ní dé ká má rọmọ obì lórí àtẹ. bẹ́ẹ̀ ṣe wá ń dàgbà ẹ̀ ní dàgbàyà. Elédùà bá mi jogún nǹkan tó ń jogún fàgbàlagbà bá mi jogún ẹ̀ fún yín. Màmí ibi gíga làyè yín yín gbọ́ ọdún kan ni Mrs. Ajíbọ́lá. kí n tó lọ ẹjọ́ ẹ má bínú mo fẹ́ wá jódòdó kan lápàlá yín. ẹ jẹ́ tún máa fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí màmá mi Mrs. Akínyẹmí tí wọ́n máa ṣe àjọyọ̀ ọjọ́ bí wọn ní June 2nd àti ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́. Màmí Akínyẹmí àpẹẹrẹ rere lẹ jẹ́ láwùjọ àpẹẹrẹ rere lẹ jẹ́ fáwọn ọmọ tá a mọ̀ yín. Ọlọ́run á bá mi tún lọ́ra ẹ̀mí yín Mrs. Akínyẹmí. bẹ́ẹ̀ ṣe wá lọ fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba iṣẹ́ olùkọ́ni. ẹ̀ní lọ fẹ̀yìntì lékú lọ́wọ́ ẹ̀ní lọ fẹ̀yìntì lárùn lọ́wọ́. bó ti wù kẹ́ pẹ́ láyé tó ẹ̀ ní mórí ọmọ màmí. Mrs. Akínyẹmí tó jẹ́ màmá tiwa. ìyá rere lẹ́ẹ̀dẹ́ ẹ̀ ní dìyà burúkú. ìgbà ọdún kan ni. a ní rí jù báyìí lọ lórí ètò lẹ́ni. àmọ́ kí n tó máa lọ ṣe ìgbàgbé. ẹ máa ṣe dáadáa kẹ́ ẹ máa já invoice rẹ̀ pamọ́. nítorí t'Olúwa bá ń sàmì ẹ̀ṣẹ̀ kò sẹ́ni tó lè dúró. Ìtùnú Olúwa ọmọdékúnlé ló sọ fún wa pé ká fi re ayọ̀ ìdùnnú pàdé lọ́jọ́ mẹ́jọ ó dàbọ̀. ọjọ́ ìbí ṣe pàtàkì